Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣàlàáfíà ní ẹwà ṣe dáadáa ni mo bá yín. Gist tèmi wọ́n ní àwọn Miriam Ashley àti Ronke wọ́n ní wọ́n yarí o wípé Dr. Elizabeth ò ní dúró sínú palace o wípé wọ́n ní láti move kúrò nínú palace. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọlá, mo kí yín káàbọ̀ sí orí channel tèmi ṣàlàáfíà ní ẹwà gbogbo lé ńkọ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín fún àdúrótì yín lórí channel mi. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín, òkè òkè lọ́lá yín á máa lọ. Bí a ṣe gbọ́ o, wọ́n ní Mariam àti Ronke àti Ashley wọ́n ní wọ́n yarí wípé Dr. Lizzie kò ní dúró sínú palace, táwọn ò bá dúró sínú palace o, wípé gbogbo àwọn làwọn máa gbé outside the palace. Ṣé ó tọ́ sí wọn láti sọ bẹ́ẹ̀ àbí kò tọ́ sí wọn? Ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Bí àwọn olórí yìí ṣe sọ, Mariam Ashley àti olórí Ronke, wọ́n ní Dr. Lizzie àwọn ni wọ́n wà behind gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace o, wípé àwọn ni wọ́n ń sọ wípé kí àwọn jáde nínú palace fún kábíyèsí, wípé ìtorí ẹ̀ ni ọ̀rọ̀ yẹn fi ká kábíyèsí lára, wípé tí ò bá ń ṣe Dr. Lizzie ni wọ́n ní kí kábíyèsí lé àwọn jáde nínú palace, pé kábíyèsí ò ní lé àwọn jáde nínú palace, wípé so nítorí pé òun ló mú àbá yẹn wá, òun náà ní láti kúrò nínú palace, pé àwọn ò ní gbà tí Dr. Lizzie ò bá jáde nínú palace. Wọ́n ní Dr. Lizzie wọ́n ní kò ń fún àwọn ní wàhálà nínú palace, pé even gan àwọn family kábíyèsí wọ́n ní Dr. Lizzie ò fún wọn ní wàhálà nínú palace, wípé jẹ́jẹ́ ló máa ń lọ. Kò yé àwọn olórí rí rárá wípé Dr. Lizzie kàn ń support kábíyèsí ni. Wọ́n rò pé Dr. Lizzie ń jà fún ẹ̀tọ́ láti dúró sínú palace, but ìyẹn ò ń ṣe nǹkan tí Dr. Lizzie ń ṣe. Dr. Lizzie ń dúró ti kábíyèsí nítorí pé ó ní òun fẹ́ ìdùnnú ọkọ òun dẹ̀ fẹ́ kí inú kábíyèsí àti inú Queen Naomi dùn, wípé ìtorí ẹ̀ ní gbogbo ìgbésẹ̀ tó ń gbé yìí, wípé ṣùgbọ́n àwọn olórí wọ́n take it otherwise. Wọ́n ní pé nítorí ara òun lòun fi ń jà láti mú Queen Naomi àti kábíyèsí kan jọ wà pọ̀, pé kí Queen Naomi àtọmọ wọn lè padà wá sínú palace. Àwọn olórí yìí ń gbógun ti Dr. Lizzie, wọ́n ní rárá o, Dr. Lizzie gbọ́dọ̀ jáde kúrò nínú palace o, wípé àwọn ò ní gbà, àwọn ò ní gbà tí Dr. Lizzie bá máa dúró sínú palace, pé gbogbo àwọn làwọn máa kúrò nínú palace. Ẹ̀yin náà mọ̀ pé láti bẹ̀rẹ̀ ni Dr. Elizabeth ń bẹ Queen Naomi pé kí wọ́n padà sínú palace pẹ̀lú màmá Dr. Elizabeth. Wọ́n support Queen Naomi so many times ni màmá wọn gan ti lọ sákúrẹ́ láti lọ bá Queen Naomi sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn lé, Dr. Lizzie try gan lórí ọ̀rọ̀ Queen Naomi, ṣùgbọ́n inú àwọn olórí yìí ò dùn sí gbogbo ìgbésẹ̀ èyí tí Dr. Lizzie ń gbé, nítorí pé wọn ò fẹ́ bí Dr. Lizzie ṣe ń support Queen Naomi àti kábíyèsí. Wọn ò fẹ́ bí olórí Tèmítọ́pẹ́ náà ṣe ń support Queen Naomi àti kábíyèsí. Nǹkan tó ń fẹ́ ni káwọn kọjú ìjà sí kábíyèsí àti Queen Naomi. Ṣùgbọ́n nítorí Dr. Lizzie kò jọ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn olórí yìí, wọ́n dìtẹ̀, wọ́n ń gbèrò láti bá Dr. Lizzie jà nínú palace. Àwọn olórí yìí ní nítorí pé Dr. Lizzie ló bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ yẹn pé kí Queen Naomi padà wá sínú palace o, pé Dr. Lizzie ní láti jáde nínú palace yẹn, pé kò séèyàn kankan tó máa dúró sínú palace. Pé táwọn bá fi lè máa tẹ́ pé àwọn ń kúrò nínú palace báyìí, kí Dr. Lizzie náà máa kó gbẹrù wọn kó máa kúrò nínú palace ni. Ẹ̀yin èèyàn lé, èyí tún lágbára o. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní pé Dr. Elizabeth gbọ́dọ̀ kúrò nínú palace ni o, àfi káwọn náà kúrò tó bá fẹ́ kí gbogbo àwọn kúrò nínú palace. Wọ́n sọ fún kábíyèsí pé àwọn ò ní gbà láti fi Dr. Elizabeth nìkan sínú palace, pé gbogbo àwọn làwọn jọ máa kúrò nínú palace. Ẹ dẹ̀ mọ̀ wípé láti ìbẹ̀rẹ̀
ni Dr. Elizabeth gan ti sọ fún wọn wípé àwọn ò mind láti kúrò nínú palace. Kì í ṣe pé bóyá Dr. Elizabeth ń jìjà pé láti dúró sínú palace. No. Nǹkan tí Dr. Elizabeth ń ṣe kò yé àwọn olórí yìí. Ìdùnnú kábíyèsí ni Dr. Elizabeth ń fẹ́. Honestly, Dr. Elizabeth ò fẹ́ nǹkan tó yẹ pé ó máa jẹ́ kí kábíyèsí ronú ní gbogbo ìgbésẹ̀ yìí tó ń gbé. Ṣùgbọ́n àwọn olórí yìí wọ́n rè pé Dr. Elizabeth ń du tara wọn. Ó nìkan ni wọ́n fi ní pé àwọn ò ní kúrò nínú palace. But Dr. Elizabeth ò du tara ẹ̀. Nǹkan tó fẹ́ òun ni ìfọ̀kànbalẹ̀ kábíyèsí àti ìdùnnú Queen Naomi láti jẹ́ kí wọ́n padà wá sínú palace. Ṣùgbọ́n àwọn olórí yìí ò rí bẹ́ẹ̀. Wọ́n rè pé selfish ara wọn ni Dr. Elizabeth ń jà fún. Ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré o. So bí a ṣe gbọ́ nìyẹn o, allegedly wípé àwọn olórí yarí o. Wọ́n ní àfi tí Dr. Elizabeth náà bá lọ ra ilé síta kán kúrò nínú palace. Meanwhile, bí a ṣe gbọ́ allegedly tẹ́lẹ̀, wọ́n ní Dr. Elizabeth ní ilé tó ti rà sí Ilé Ifẹ̀. Torí nǹkan tí Dr. Elizabeth sọ nígbà yẹn allegedly ni pé nítorí kábíyèsí lòun fi ra ilé yẹn sí Ilé Ifẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé Dr. Elizabeth kì í ṣe pé bóyá owó ni problem wọn àbí bóyá àti ra ilé ni problem wọn. So Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ní agbára Ọlọ́run, as bí mo ṣe ń sọ fún yín, alleged ni gist yìí. Mi ìbá kábíyèsí gbé palace o. Nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Ní agbára Ọlọ́run, gbogbo etí tó ń gbọ́ mi, tẹ́ ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń comment, tẹ́ ń share, ọwọ́ yín òkè òkè ló máa lọ ní àṣẹ Ọlọ́run, kò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.